ẹ má bínú o, ọ̀rọ̀ tèmi máa ń yàtọ̀, mi ò dẹ̀ ń ṣe wèrè. Gbogbo ariwo tí gbogbo wa ń pa àyè ẹjọ́ nítorí Ọlọ́run. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ lóòótọ́ o, ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n pọ̀ ńbẹ o, ṣùgbọ́n ẹ já kọjú síbi tọ́rọ̀ wà. A kàn ń insult àwọn olórin, àwọn celebrities, àwọn onítìátà. Ẹ jọ̀ọ́ kí ni wọ́n fẹ́ ṣe bí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ gan tí ìbéèrè ò bá fàjà. Ẹ jọ̀ọ́ ṣé studio lẹ rò wípé àwọn people yìí ń bá wa lọ ni tí wọ́n lọ ń kọrin? Àbí script lẹ rò pé wọ́n ń kọ? Ṣé rò pọ́n act drama ni? Onítìátà àbí celebrity ni ó lọ bá wa jagun agbésùnmọ̀mí. Dialogue tó jẹ́ pé onítìátà míì máa sọ lẹ́ẹ̀mẹwàá kó tó tẹ́ director ẹ̀ lọ́rùn. Gbogbo ariwo tá a wá ń pa online láti jọ́ yìí. Àwọn àfáà máa sọ wípé ẹni tó bá tó bẹ́ẹ̀ nínú wọn, kọ ẹni àfáà tó bá tó bẹ́ẹ̀ kó jẹ́ káwọn jọ kojú agbára síra wọn. Àwọn pastors máa jà, wọ́n máa ní nǹkan kan ní Jésù àwọn lè ṣe. Àwọn oní ẹlẹ́sìn ìbílẹ̀ ti ń pariwo látijọ́ ìtànrè. A tún fetí gbọ́, afetígbéyàwó ọ̀rọ̀ lóríṣiríṣi. Wọ́n ní ká àwọn baba wa ṣì wà ńlẹ̀. Ẹni ká pa ẹ̀sìn Christianity, ẹni ká pa ti Mùsùlùmí tì, ẹni nǹkan àwọn baba wa ṣì wà ńlẹ̀. Ṣé bí ara àwọn nǹkan baba wa leléyìí? Ṣé ariwo lásán la kàn ń pa látijọ́ yìí? Okay, ibi tá ti máa practicalize ẹ̀ wá dé, gbogbo wa wá wọ̀ ṣin bí ọbẹ̀ páànù. A wá ń kọjú sí àwọn tí ò lágbára tí wọ́n lè ṣe nǹkan kan. Àtúnyẹ tá bá tún ti fẹ́ ṣe, àti gbọ́dọ̀ pé ìjọba tún gbọ́dọ̀ fọwọ́ sí ẹjọ́ nítorí Ọlọ́run. Àwọn ta ni àwọn tí wọ́n ń ṣe wá ní sùtà ń pè kí wọ́n tó wá bá wa. Ariwo ṣá, mo sọ lọ́dà kọ́mẹ̀ntì kan, mo ní ariwo yìí náà ni, ẹni yẹn ní ẹnìkan sọ wípé àwọn èèyàn tẹ̀ ti dàbò mi bẹ́ẹ̀ nìkan bá ti sọ̀rọ̀ ṣẹ́wọ̀n pé àwọn tí ò lọ́pọlọ máa rọ́ọ̀ṣì síbẹ̀ ni, wọ́n ní ọ̀dàlẹ̀lẹ̀ Yorùbá ni mí, ẹjọ́ nítorí Ọlọ́run, àwọn tó ń ṣe wá ní sùtà, announcement mélòó ni wọ́n make, gbogbo preparation wọn, àmọ̀gbà tí wọ́n ń prepare, àmọ̀gbà tí wọ́n ń gbárajọ, àmọ̀gbà tí wọ́n ń gbáradì, àmọ̀gbà tí wọ́n ra nǹkan gun, àmọ̀gbà tí wọ́n ìkú ìpara wọn pẹ̀lú oúnjẹ àti ohun gbogbo tó need. Ṣùgbọ́n tó bá jẹ́ àwa ni, nígbà tá fẹ́ gbéra, a máa pariwo, bá a ṣe ń lọ, a máa pariwo, ìgbà tá bá dọ̀, a máa pariwo, tọ́lọ́run bá fún wa ní ìṣẹ́gun, a tún pariwo. Ìyẹn ni wípé àwọn tá ń sọ yìí, àwọn ò kí ń ṣe àgbà tí ò lómi nínú, wọ́n lómi nínú, bó ṣe ń gbá wọn náà dún kàn. Dèm, wọn ò ṣe worowóró. Mi ò ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ díẹ̀ báyìí, ó tó fún ọmọlúàbí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wa gbọ́, wípé ohun tó wà ńlẹ̀ yìí kò ń ṣe nǹkan téèyàn fi ń wá orúkọ, tàbí wá owó, tàbí wá ipò, tàbí wá wípé kí wọ́n mọ̀ mí. Òótọ́ ni mo sọ yẹn. Gbogbo nọ́nsẹ̀nsì tó ń ṣẹlẹ̀ yìí, ta ló tó dóró ẹ̀wò láyé Àgbẹ̀kọ̀yà? Ariwo mélòó l'Àgbẹ̀kọ̀yà ń pa kí wọ́n tó máa ṣẹ́gun? Tí gbogbo celebrities bá wá pariwo, tí ohun wọn ò bá gòkè ńkọ́, àbí gbogbo ariwo tá ti ń pa sẹ́yìn, ṣé kò yẹ kẹ́ tí ó ti gbọ́? Tóhun wọn bá tiẹ̀ gòkè, tétí bá lóhun ò gbọ́ ńkọ́? Torí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, àwọn ojú ni. Ojú wo ló fẹ́ sọ pé òun ò rí? Tàbí ta ni ò rí fídíò àṣeyọrí àwọn anọmọ lójú ọlọ́mọ? Agbára kan gbójú ń bẹ ní. Lábá gbá kámú.